lájò lẹ́yìn odi ọmọ Oòduà ẹ dìde àsìkò ti tó láti gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí tí ń pa àwọn àgbẹ̀ wa nínú oko láti gbára wa kalẹ̀ kúrò lọ́wọ́ ebi àìní àti kúrò lọ́wọ́ ètò ààbò tó mẹ́hẹ̀ nílẹ̀ wa gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Oòduà pátákó ńlá pè síbi ìkówójọ fún ètò ààbò àti ìrónilágbára fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin wa ṣé ọwọ́ tó bá dirẹ̀ nílò rẹ́sọ̀ gbogbo sátidé àkọ́kọ́ lóṣooṣù ìní ètò ìkówójọ yìí yóò máa wáyé lórí ẹ̀rọ ayélujára Zoom láago 8 alẹ́ Yorùbá Land Time 2 p.m. Central Time 3 p.m. Eastern Time 12 p.m. Pacific Time gbogbo lọ́balọ́ba gbogbo ẹ̀yin ìjòyè gbogbo ẹ̀yin èkàn tó wà nílẹ̀ wa àti pásítọ̀ àti lèmọ́mù tí ẹ má gbogbo oníṣẹ̀ṣe pátákó gbogbo wa lọ̀rọ̀ ọ̀hún kẹ́gbẹ̀gbẹ̀ ọ̀rún fẹ́ wó ni kì í sọ̀rọ̀ ẹnìkan bàbá wa Professor Banji Stephen Akintoye National Chairman YSDM bákan náà ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho Chief Security Officer ògbẹ́yìn àti àwọn èkàn bíi Architect George Akínọlá Deputy Chairman Homeland Alàgbà Káyọ̀dé Èmọ̀lá Deputy Chairman Diaspora Dr. Gbadebo Adékújọ YSDM USA National Coordinator àti Dr. Olúṣẹ́gun Akọ́mọlédè Chairman Fundraising Committee gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà ẹ lè sẹ́ẹ̀lì donation yìí sí ysdmusa@gmail.com Yorùbá Self-Determination Movement USA Region ló ń ṣe ìkéde wípé gbogbo wa lọ̀rọ̀ yìí kẹ́ o tí ẹ bá fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n lórí aago tóróróm +153 755 7879 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí first number +1 531 755 8923 gbogbo wa lọ̀rọ̀ yìí kẹ́ o ẹ má ṣaláì fọwọ́ sí o.